A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ọ̀jọ̀gbọ́n àti akàwé gboyè Wọlé Ṣóyínká ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe kọ̀ láti sọ̀rọ̀ lórí ìṣekúṣe tí àwọn agbófinró ṣe níbi ìfẹ̀hónúhàn. Nínú àtẹ̀jáde ni Ṣóyínká ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí ààrẹ ṣe fo ọ̀rọ̀ bàǹtàbanta bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ sí ọmọ orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí Ṣóyínká ṣe ṣàlàyé, ó ní òun ti tan aago sílẹ̀ láti alẹ́ kí èyí lè rán létí bí àsìkò bá tó láti gbọ́ ọ̀rọ̀ tí Tinubu fẹ́ sọ lórí ìdàrúdàpọ̀ tó ń lọ lórílẹ̀-èdè. Ó ní ohun tí a ti ń gbọ́ láti ẹ̀yìn wá ni ààrẹ tuntun sọ, láì mẹ́nuba kókó ọ̀rọ̀ àti bí wọ́n ṣe àmójútó ìfẹ̀hónúhàn. Akàwé gboyè mẹ́nuba bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe yin tajútajú àti ìbọn sáàrin àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn, láì ṣe wípé àwọn wọ̀nyí kò pe àkíyèsí ìjọba kí wọ́n tó gùnlé ìfẹ̀hónúhàn. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sọ̀rọ̀ ilẹ̀kùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ ológun àná Ọ̀gágun Ibrahim Babangida ti yọ ara rẹ̀ kúrò nínú ìròyìn tí wọ́n kọ wípé ó bu ọwọ́ lu ìṣèjọba ológun ju ti tiwantiwa lọ. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Babangida, Mahmood Abdullahi, bu ọwọ́ lù ní ìlú Minna, ni Ọ̀gágun Babangida ti ṣe àtẹnumọ́ ìpinnu rẹ̀ lórí ìjọba tiwantiwa, bí ó ti ké sí ọmọ orílẹ̀-èdè kí wọ́n má gbà á nìkan ṣùgbọ́n kí wọ́n rí wípé ó ṣe àṣeyọrí. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ayédèrú ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí ó gbé orúkọ Babangida ni wọ́n fi gbé àtẹ̀jíṣẹ́ tí ó tako ìjọba tiwantiwa sí orí ẹ̀rọ ayélujára pẹ̀lú àwòrán ààrẹ ológun àná láti fi dá wàhálà sílẹ̀ àti ìtàbùkù sí àgbà ọ̀jẹ̀ yìí. Ó ní Ọ̀gágun Babangida ní ìgbàgbọ́ wípé sáà ológun ti kọjá tipẹ́tipẹ́. Ìwúrí ni ó jẹ́ fún un wípé ìjọba tiwantiwa fi ẹsẹ̀ múlẹ̀ láti ọdún 1999 tí ó fún wa ní ìṣèjọba tí sáà rẹ̀ gùn jùlọ láti ìgbà òmìnira. Ó wá rọ àwọn iléeṣẹ́ ìròyìn àti àwọn tí ó ń ṣe àmúlò ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ kí wọ́n máa gbìyànjú àti ṣe ìwádìí fínífíní kí wọ́n tó ṣe àfihàn ìròyìn tó ní í ṣe pẹ̀lú Babangida. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀kan lára àwọn adarí ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára End Bad Governance tó ń lọ lọ́wọ́ ní ìlú Àbújá, Michael Lenin. Láàrin aago 2 òru mọ́júmọ́ ọjọ́ Ajé ni àjọ DSS gbé Lenin ní pàǹláká ní ilé rẹ̀ tí ó wà ní agbègbè Àpò ìlú Àbújá. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, adarí ẹgbẹ́ Take It Back Movement Dámiláre Adénọlá sọ wípé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS yabo ilé Lenin pẹ̀lú ìtàbùkù ni wọ́n fi gbé e láàrin aago 2 òru. Ó ní wọ́n fi ìyà jẹ níwájú mọ̀lẹ́bí rẹ̀. Ní báyìí, wọ́n ti ń béèrè fún ìdásílẹ̀ rẹ̀ ní kíákíá láì ní ṣùgbọ́n nínú. Alukoro àjọ DSS Peter Afunaya kò tíì gbé ìpè tàbí fèsì sí àtẹ̀ránṣẹ́ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Lenin, tí í ṣe olùṣàkóso gbogbogbò fún ẹgbẹ́ Youth Rights Campaign, jẹ́ ọ̀kan lára àwọn olùṣètò tí ó sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn, níbi tí ó ti fi ìbínú rẹ̀ hàn sí ọ̀rọ̀ ìyànjú ààrẹ Bọ́lá Tinubu sí ọmọ orílẹ̀-èdè tí ó wáyé lówùúrọ̀ àná ọjọ́ Àìkú. Lenin sọ níbẹ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí ààrẹ sọ ṣe àfihàn wípé òye ohun tó ń lọ lórílẹ̀-èdè kò yé. Ó ní ọ̀pọ̀ ló ti ń wá kí ààrẹ sọ̀rọ̀ lẹ́yìn ó lé ní ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n fi ń gbèrò ìfẹ̀hónúhàn, lẹ́yìn tí ọ̀pọ̀ olùfẹ̀hónúhàn di olóògbé nídìí ìfẹ̀hónúhàn, tí ọ̀pọ̀ àwọn akọ̀ròyìn náà fi ara kááṣá láàrin ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tí ìfẹ̀hónúhàn bẹ̀rẹ̀, láìmọ̀ wípé fàákájà nìkan ni ààrẹ yóò rí nínú gbogbo ìbéèrè tí àwọn olùfẹ̀hónúhàn ń béèrè lẹ́yìn tí ó pinnu àti sọ̀rọ̀. Lẹ́yìn èyí ni Lenin ní ìfẹ̀hónúhàn yóò tẹ̀síwájú ní ọjọ́ Ajé
pẹ̀lú àrà ọ̀tọ̀ bí ó ti ké sí ará ìlú kí wọ́n jáde lọ́pọ̀ yanturu títí ìjọba yóò fi dáhùn ìbéèrè wọn. Ó ní gbogbo wàhálà àti ète tí ìjọba ń lò láti fi mú wọn dákẹ́ kò lè tu irun kankan lára wọn, òfo lórí òfo ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ti kéde kónílé-ó-gbélé kọ́fíù oníwákàtí 24 ní ìlú Jos sí Bukur lálẹ́ mọ́júmọ́ Àìkú. Lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ ni Mutfwang gbé ìgbésẹ̀ yìí látàrí àwọn tí wọ́n gọ sí abẹ́ ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè dá wàhálà sílẹ̀. Gómìnà fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọ̀daràn tí wọ́n kó àdá, ọ̀bẹ àti àwọn ohun ìjà olóró mìíràn dání ni wọ́n lọ ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù àti ilé oúnjẹ ní ojúnà Bauchi àti Zololo tí wọ́n sì ń kó oúnjẹ àti ohun èlò mìíràn. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Gyamberre ni wọ́n ti tẹnu mọ́ ọn wípé àṣẹ kónílé-ó-gbélé yìí wà fún àǹfààní ará ìlú. Wọ́n wá rọ gbogbo ènìyàn kí wọ́n tẹ̀lé àṣẹ yìí fún ààbò tó péye. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ̀gbọ́n, olóṣèlú àti àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ ìyànjú Ààrẹ Bọ́lá Tinubu lórí ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́. Wọ́n ní kò sọ̀rọ̀ lórí ohun tí àwọn olùfẹ̀hónúhàn ń béèrè. Lára àwọn tí ó bu ẹnu àtẹ́ lu Ààrẹ Tinubu ni Igbákejì Ààrẹ ìjẹta Atiku Abubakar àti Mínísítà àná fún ètò ẹ̀kọ́ Dókítà Obi Ezekwesili. Atiku ṣe àpèjúwe ọ̀rọ̀ ìyànjú Ààrẹ gẹ́gẹ́ bí èyí tí ó kún fún àlàfo tí ó pàdánù kókó ọ̀rọ̀. Nígbà tí Ezekwesili ń fèsì, ó ní ààrẹ kọ̀ láti so papọ̀ pẹ̀lú ará ìlú tínú ń bí. Ó ní kí ààrẹ tètè pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá yányán àti àwọn òṣìṣẹ́ rẹ̀ kí wọ́n dẹ́kun àti máa pa àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn jẹ́jẹ́ tiwọn ní kíákíá. Nínú àtẹ̀jáde ni Atiku ti rọ ààrẹ wípé kí ó gba àṣìṣe tí òun pẹ̀lú ikọ̀ rẹ̀ ti ń ṣe láti bí oṣù 14 sẹ́yìn. Bákan náà, kí ó gbàgbé àhesọ wípé àwọn ẹgbẹ́ alátakò ni ó wà nídìí ìfẹ̀hónúhàn. Láfikún, Ezekwesili ní kí ààrẹ ṣe àwárí gbogbo àwọn agbófinró tí wọ́n lọ́wọ́ nínú ikú àti ìfìyàjẹ ará ìlú kí èyí lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn akẹgbẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Lónìí ni ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fi ìkìlọ̀ lórí ìrìnàjò ránṣẹ́ sí àwọn ará ìlú tí wọ́n ń gbèrò àti rin ìrìnàjò lọ orílẹ̀-èdè UK. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ mínísítà Benue Ambassador Eche Obe bu ọwọ́ lù ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé fàákàjà tí ó wáyé ní UK ti mú kí ó léwu àti rìn yan-fanda bí yóò ti gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìyànjú kí wọ́n wà lójúlalákàn fi ń ṣọ́rí. Lára rẹ̀ ni kí wọ́n yẹra fún ìwọ́de tàbí ìfẹ̀hónúhàn pàápàá ní ti òṣèlú. Bákan náà ni wọ́n ní kí wọ́n yẹra fún ibi ọ̀pọ̀ èrò tàbí ìpéjọpọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri ti pe Ààrẹ Bọ́lá Tinubu níjà wípé kí ó tètè wá ojútùú sí ohun tó ń bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú. Nínú ọ̀rọ̀ gómìnà sí ọmọ orílẹ̀-èdè tí ó wáyé lọ́sàn-án àná lórí ẹ̀rọ amóhùnmáwòrán ni Fintiri ti tẹnumọ́ wípé kì í ṣe wípé kí ààrẹ sọ fún ará ìlú wípé òun ti gbọ́ igbe wọn nìkan nítorí ìrètí pípẹ́ a máa mú ọkàn ṣáko lọ. Gómìnà tí ó sọ ọ̀rọ̀ lórí ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára End Bad Governance gbóríyìn fún àwọn ará ìlú fún bí wọ́n ṣe ṣe ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ bí ó ṣe ń ké sí ìjọba kí wọ́n dá ará ìlú lóhùn. Gómìnà ní bí ìfẹ̀hónúhàn ọ̀hún ò bá tiẹ̀ yíká, kókó inú rẹ̀ yíká, ó sì fìdí múlẹ̀ kò sí ẹni tí ó lè sẹ́ wípé kò sí ebi tàbí ìyà lórílẹ̀-èdè. Fintiri ní gẹ́gẹ́ bí adarí ìlú, àwọn tí ó wà nídìí ìṣèjọba kò gbọdọ̀ máa fi gbogbo ìgbà gbọ́ ọ̀rọ̀ ará ìlú nìkan ṣùgbọ́n gbé ìgbésẹ̀ lé e lórí. Ìròyìn jábọ̀ wípé lẹ́yìn ọjọ́ kìíní àti ọjọ́ kejì tí ìfẹ̀hónúhàn bẹ̀rẹ̀, pàápàá jùlọ ní ìlú Yola, olú ìlú fún ìpínlẹ̀ Adamawa, ìfẹ̀hónúhàn ti rọlẹ̀ pátápátá. Kò sì sí àkọọ́lẹ̀ jàgídíjàgan kankan láàrin ìpínlẹ̀
nígbà ìfẹ̀hónúhàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọjọ́ kẹrin ìfẹ̀hónúhàn gba àrà ọ̀tọ̀ lánàá ní ìlú Jos, ìpínlẹ̀ Plateau, bí ọ̀pọ̀ èrò tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn ṣe ní ìsìn ọjọ́ ìsinmi Live Sunday Service ní ibi ìpàgọ́ ìfẹ̀hónúhàn ní pápákọ̀ àtijọ́ ìlú Jos, pẹ̀lú àdúrà fún ìdásí láti òkè wá lórí ìṣòro ọrọ̀ ajé tó ń ja orílẹ̀-èdè. Ìròyìn jábọ̀ wípé Wòlíì Isa El-Bubah, tí ó jẹ́ ọ̀kan lára àwọn olùfẹ̀hónúhàn láti ọjọ́ kìíní oṣù kẹjọ, ni ó ṣe ìsìn ọ̀hún wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí Ààrẹ Bọ́lá Tinubu bá gbogbo ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀ lórí ebi tí ó fa ìbínú àti ìfẹ̀hónúhàn. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìfẹ̀hónúhàn tí ó yẹ kí wọ́n ṣe fún ọjọ́ mẹ́wàá ni àwọn jàǹdùkú ti gbà mọ́ wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ àkọ́kọ́, ọmọ orílẹ̀-èdè sì ti ṣèlérí láti tẹ̀síwájú títí di ìgbà tí ìjọba bá dá wọn lóhùn. Ṣùgbọ́n Ààrẹ Tinubu ti wá ké sí gbogbo àwọn tínú ń bí kí wọ́n dáwọ́ ìfẹ̀hónúhàn dúró. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ sí ọmọ orílẹ̀-èdè tí ó wáyé lówùúrọ̀ àná ọjọ́ Àìkú, ni Tinubu ti ṣàlàyé wípé òun ti gbọ́ gbogbo àròyé wọn ni ó yé òun dáadáa, òun sì ti ṣetán àti ní ìjíròrò pẹ̀lú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.